ìgbéyàwó ojú oorun ó jẹ́ ìfàsẹ́yìn, kì í jẹ́ kéèyàn rí owó ná tàbí kéèyàn rí ìgbéga. Ṣùgbọ́n owó tó bá ṣe obìnrin ló lárú àlábẹ̀, obìnrin yẹn á gba àdúrà kó má lọ jẹ́ ẹ̀gún ìdílé ẹ̀ tí ò fẹ́ jẹ́ kán wà lábẹ́ ọkọ. Àṣírí tó wà ní ayẹyẹ ṣíṣe lójú oorun, bóyá ó ṣe kó máa wà bó ń ṣòkú àbó ń ṣe ohunkóhun tó bá ti jẹ́ pé ayẹyẹ ṣíṣe lójú oorun méjì nìyẹn pín sí. ẹ ṣáà wo bàbá. Ìkíní, ayẹyẹ ṣíṣe lójú oorun ó jẹ́ àṣírí ńlá kan tó jẹ́ wípé. So ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáláyé, ẹ káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV. Ẹ má gbàgbé láti mọ bá wa share rẹ̀, kẹ́ mọ bá wa pín, ẹ pín sáwọn WhatsApp yín, ẹ share síbẹ̀ káwọn èèyàn tí ò gbọ́n pa rẹ̀ kí wọ́n sì gbọ́n pa rẹ̀. Kí ló ń tá a bá wá lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, àṣírí ojú oorun òun la bá wá o. Torí pé oríṣiríṣi àwọn nǹkan ìkọ̀kọ̀ ní í ṣẹlẹ̀ lójú oorun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jẹ́ pé lójú oorun ni wọ́n ti gba ẹ̀sìkì rẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ lójú oorun ni wọ́n ti gba ògo rẹ̀ lọ. Ẹlòmíì lè jí a máa wò wípé kí ló ṣẹlẹ̀ sóhun lójú oorun, ààrẹ ní jí pé òun ṣègbéyàwó lójú oorun, àríyàn tó sọ wípé tọ̀ bàtà tóun wọ̀ òun wá tì lójú oorun, tàbí wọ́n bọ́ bàtà ẹsẹ̀ òun lọ lójú oorun. Ẹlòmíì ó tiẹ̀ lé ní wọ́n gé irun òun lójú oorun. Ẹlòmíì ó lè ṣe ìgbéyàwó tàbí kó ṣe ayẹyẹ lójú oorun. Yẹn la ṣe wá sọ́dọ̀ bàbá lákòókò yìí. Bàbá ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Òjó Awógbèmí ò ní ṣílẹ̀tẹ̀. Àmín bàbá. Ẹ jẹ́ kí a gba àdúrà ní orúkọ Jésù. Àmín. Ayérayé adúpẹ́ nítorí pé ẹ̀yin ni Olúwa gbọ́pẹ́ wa. Àmín. À ń lọ nípa àṣẹ yín, Olúwa máa bá wa lọ. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Láé àti láéláé. Àmín. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ènìyàn, mo kí gbogbo àgbáyé. Wòlíì Adéyẹmí Ògúnṣakin lórúkọ tèmi. Mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta. Òjó Awógbèmí, ọkùnrin lẹ̀ ń ké sí bàbá. ọkàn rẹ̀ ò balẹ̀. Àmín. Ọdún tuntun la wọ̀ yìí o, lágbára Ọlọ́run onírógun àkóbá. Àmín bàbá. Mo kí gbogbo àgbáyé ẹ kú oríire òní. Ẹ ṣeun bàbá. Nǹkan kan bẹ tí ń ṣẹlẹ̀ Bẹ́ẹ̀ni. tí ó sì jẹ́ pé lójú oorun ló ti ń wá. Ṣùgbọ́n àwọn kan ń pè wá, wọ́n ń ṣàlàyé wípé nǹkan kan ṣẹlẹ̀ sáwọn, àwọn sì ń fẹ́ àwọn àlàyé rẹ̀ àti àdìtú rẹ̀ àti àwọn àṣírí tó wà ńbẹ̀ tó fi mọ́nà àbáyọ. Bàbá, kí ni àwọn àṣírí tó wà lójú oorun? Àṣírí ojú oorun pọ̀. Àkọ́kọ́, tí ènìyàn bá ń lọ sójú oorun tó fẹ́ lọ sùn, ó dàbí ẹni tó fẹ́ lọ kú ni, nítorí pé ọba tó dá ilé ayé àtẹlẹ́dá ènìyàn ló máa ń jí ènìyàn padà. Àṣírí ojú oorun yìí, bí ènìyàn bá wà tó wá bàtà rẹ̀ ní ojú àlá tí ò rí, tó sùn tó wá bàtà kiri lójú oorun, ó pín sí méjì o. Bàtà tó bá wọ̀ sẹ́sẹ̀ ní ojú àlá tó wà wá títí ó fi jí tí ò rí bàtà yẹn, kó gba àdúrà nípa ìgbéyàwó ẹ̀. Ìkejì, kó gba àdúrà ohun tó lè jẹ́ kí àìrínà àìrílò ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, tàbí kí ogun kan dìde sí ìgbéyàwó, tàbí ohun téèyàn lè náwó sí lójijì lórí ọkọ tàbí aya. Ìgbéyàwó ni bàtà tàbá rí lójú àlá tó já sí. Kí la lè ṣe? Àdúrà náà la ó gbà. Tí a bá dẹ̀ wá ọ̀nà àbáyọ rẹ̀, àbí? Bẹ́ẹ̀ni. A lè ka Psalm 24 sómi kí a fi wẹ̀. Ṣùgbọ́n téèyàn bá ti rírú rẹ̀, kó múra sàdúrà. Marital life tàbí ní ètò ìgbéyàwó olúwa ẹ̀, òun ni bàtà yẹn já sí. Nínú kó jẹ́ wípé kí èdè kò yédè kan bọ́ọ̀lẹ̀, àìdà kan kọra wọn, tàbí kan rí nǹkan kan tá ń ná owó sí láàárín ìyàwó tàbí ọkọ, bí àárẹ̀ tàbí nǹkan kan tó lè jálulẹ̀ lákòókò yẹn, tàbí Ọlọ́run má jẹ́ ká ṣòfò. Àmín. Tàbí ká lose, ká pàdánù ọkọ tàbí aya. Ìyẹn ni bàtà yìí já sí lójú àlá. Bàbá, tó bá wá jẹ́ pé obìnrin ló sùn lójú oorun lójú àlá, torí wípé òun wá bàtà òun tì, òun ò rí bàtà tóun kó sẹ́sẹ̀. Tó bá ṣe obìnrin, a gba àdúrà àmúbọ̀ ọkọ o. Tó bá jẹ́ pé ó ti wà nílé ọkọ rẹ̀ dì, a gba àdúrà, torí bàtà yẹn ó dúró gẹ́gẹ́ bí àmì nípa marital tàbí ní ìgbéyàwó. Tó bá ṣe obìnrin ló wà tí ò rí tì, a gba àdúrà ní àkókò tó làlá yẹn kó máa ní sùúrù o, torí ọ̀rọ̀ bí ìjà tàbí argument kan fẹ́ wáyé, tàbí nǹkan tó lè jẹ́ kí nǹkan èèyàn sọnù. Tó bá ti wá tí ò rí yẹn, a gbàdúrà
kí nǹkan kan tó dùn kó má sọnù pàápàá lágbára Ọlọ́run àní ṣọ̀fọ̀. àmín. so àwọn àṣírí tó wà nínú ojú oorun nìyẹn. bàbá tó bá jẹ́ pé ọkùnrin ń kọ́. tó bá jẹ́ pé ọkùnrin tó ti ní ìyàwó tó lárú àlá yẹn a máa fàdúrà ran ìyàwó ẹ̀ lọ́wọ́. ohunkóhun tó lè fa àmúbọ́ tàbí ìdíwọ́ tàbí ìyapa òjijì kì í ṣe gbogbo àlá náà ni ó ń la ikú lọ, ṣùgbọ́n àwọn kan wà solution rú àlá bẹ́ẹ̀ ni pé kí ẹni yẹn gba àwẹ̀ pẹ̀lú Psalm 24 kó dẹ̀ bomi kó fi wẹ̀ pẹ̀lú àdúrà Olúwa ní òun á yí padà torí kò sóhun tó lúwa ò lè yí padà, ṣùgbọ́n àwọn àlá yẹn ò dáa kò dáa, ó jẹ́ ìyípo padà òjijì nípa ìgbéyàwó. ọ̀dà bàbá bó bá di wípé èèyàn ńlá làá tí ó ṣe ìgbéyàwó lójú oorun, yálà ọkùnrin tàbí obìnrin, yálà ọmọdé tàbí àgbàlagbà, ẹlòmíín wà á lóun ti ṣe ìgbéyàwó òun àti ọkọ òun ti ń gbé kìí sọ̀rọ̀ ọdún 5 kìí sọ̀rọ̀ ọdún 6 síbẹ̀síbẹ̀ ó tún lálàá lójú oorun pé òun ṣègbéyàwó. méjì ni ẹ pín sí. ẹ ṣáàwó bàbá. Òjó Awógbèmí ayé ò ní tú ẹ dà. àmín. méjì ni ìkíní ẹni yẹn láti gba àdúrà pàtàkì kó má lọ jẹ́ pé ní ìdílé tí ó ti wá àwọn ègún kan wà ń bẹ̀ tí kì í jẹ́ kéèyàn dúró sílé ọkọ. yẹn ni ìgbéyàwó mìíràn lójú àlágbà tó ti wà lé ọkọ táyé. yẹn obìnrin. obìnrin kejì ọkọ ọ̀run. àwọn ẹ̀mí àìrí náà tí a ń pè lọ́kọ ọ̀run ó lè ṣe nǹkan bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti rírú ẹ̀ ó máa ń fa ìfàsẹ́yìn nínú ìgbéyàwó. bó ṣe ọjà ló ń tà ó lè má tà, bó ṣe iṣẹ́ náà ń ṣe wọ́n lè má rówó, àwọn nǹkan tó ń dí àsìkí èèyàn lọ́wọ́ làwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. ìgbéyàwó ojú oorun ó jẹ́ ìfàsẹ́yìn, kì í jẹ́ kéèyàn rí owó náà tàbí kéèyàn rí ìgbéga, ṣùgbọ́n owó tó bá ṣe obìnrin ló ń lárú àlá bẹ́ẹ̀ obìnrin yẹn á gba àdúrà kó má lọ jẹ́ ẹ̀gún ìdílé ẹ̀ tí ò fẹ́ jẹ́ kán wà lábẹ́ ọkọ tàbí ọkọ ọ̀run. ó máa ń fà á mọ́ kò sóhun tó le tí ò ní ìbẹ̀rẹ̀, kò dẹ̀ sóhun tó wà tí ò ní solution tí a ń pè ní ọ̀nà àbáyọ. bàbá gẹ́gẹ́ bí àlàyé dẹ̀ ń ṣe yẹn ni wípé tó bá di wípé obìnrin tó ti wà nílé ọkọ tẹ́lẹ̀ tó ń lálàá pé òun ṣègbéyàwó míì lójú oorun, àwọn àlàyé yẹn nìyẹn. bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé obìnrin tí ò tí wà nílé ọkọ ńkọ́ tí ò sí nílé ọkọ. tó bá jẹ́ pé obìnrin tí ò tí wà nílé ọkọ tó bá ń lálàá pé òun ṣègbéyàwó ó ní ìdí àdúrà kó má lọ rí delay of marriage, dáni pé delay nípa ọkọ fífẹ́, ìdènà ọkọ fífẹ́. ìkejì kó má lọ máa rí àmúbọ̀ ọkọ, tàbí ìkẹta ẹni tí ẹlẹ́dàá rẹ̀ yàn tó lè pe wọn ò ní jẹ́ orí yẹn, ẹni tí ò lè pe la máa rí, wọ́n máa ti wrong person sí. ẹni tó jẹ́ kó lè ṣe amọ̀nà bí ìtọ́jú tó lè pẹ́ lọ́wọ́ ẹ̀dọ́jọ́ alẹ́, àlá yẹn ò ní jẹ́ kó tẹ̀ lọ́wọ́. ẹni tí ò ní wúlò fún náà máa tì sọ́dọ̀ ẹ̀. ẹ mọ̀ pé ẹlòmíì ọkọ ẹ̀dá ẹ̀ tó yẹ kó fẹ́ àwọn ẹ̀mí kan ń bẹ wọ́n máa darí wọn kúrò, wọ́n máa gbé míì wá. ẹlòmíì wọ́n ti pààrọ̀ ìṣẹ̀dá ọkọ tó yẹ kó fẹ́, òun ló fà á ó lè fẹ́ 2 mẹ́ta kó má dúró, á máa mú bọ́ ọkọ. ẹni gangan tọ́lọ́run yàn mọ́ yẹn àwọn ẹ̀mí àláburúkú yẹn á ti lé sẹ́yìn, ó dọjọ́ tọ́lọ́run bá gba àkóso yẹn ó ṣẹ̀ṣẹ̀ lè wá pàdé ẹni yẹn lẹ́yìn ọmọ 2. ṣe mọ̀ pé àṣírí láyé. àṣírí ni. so Ọlọ́run ní agbára, inú afẹ́fẹ́ làwọn wọ̀nyí fi ń ṣe ibùgbé. àwọn àlá yẹn tí là ń pè lálàá ìyẹn ni pé ayé méjì ló wà, ọ̀kan la rí mọ́tò, a rí kẹ̀kẹ́, a rí ènìyàn, ṣùgbọ́n lójú oorun la máa ń dọ̀lẹ, àkìrí nǹkan kan, àkìrí lágbára lójú oorun. tó bá gbóúnjẹ wá wàá gbà náà ní tó bá lẹ́mìí mọ́, ṣùgbọ́n ogun ojú oorun wọ̀nyí tí a ń pè ní àṣírí ńlá lójú oorun yìí, ìgbéyàwó ṣíṣe lójú àlá yẹn kò dáa. ó máa ń fa ìfàsẹ́yìn ọkọ àtìyàwó fífẹ́, àgàgà fún àwọn tí ò bá tí ì márì kò dára, á máa dìlé wọn, kò ní jẹ́ kó rí ẹni àyànfẹ́ tí wọ́n gangan wọ́n máa pààrọ̀ ẹni tó yẹ kó wá sọ́dọ̀ wọn náà máa mú wá. àìdá ọkọ ọ̀run tàbí ẹ̀gún ìdílé ẹni ló máa ń fa nǹkan tó ṣẹlẹ̀ yẹn. ọ̀dà bàbá ẹja tó lọ sí abala eléyìí tí àwọn kan náà ń béèrè lọ́wọ́ wa tí a sì ní àbíyín léèrè bí lọ́pọ̀lọpọ̀ ìgbà oríṣiríṣi àwọn ìbéèrè làwọn èèyàn máa ń béèrè lábẹ́ comment section tí wọ́n sì pè wá lórí aago tí wọ́n ń bi wá pé báwo lèyí ṣe jẹ́. bàbá bí ọmọ ènìyàn
bí wọ́n bá ń ṣe ayẹyẹ lójú oorun tàbí lójú àlá yálà ó lè jọ́pin ó lè jóbìn bóyá ẹnìkan ó rí i pé òun ṣọjọ́ ìbí òun lójú oorun tàbí ó ń ṣe ayẹyẹ míì tó rọ̀ mọ́ òkú àgbà bí pàtí bí àwọn nǹkan àríyá bó o lè yẹn ṣe jẹ́ bàbá kí làṣírí ojú oorun tó wà bẹ́ẹ̀. àṣírí tó wà ní ayẹyẹ ṣíṣe lójú oorun bóyá ó ṣe kó máa wò àbó ń ṣòkú àbó ń ṣe ohunkóhun tó bá ti jẹ́ pé ayẹyẹ ṣíṣe lójú oorun méjì nìyẹn pín sí. ẹ ṣáà wo bàbá. ìkíní ayẹyẹ ṣíṣe lójú oorun ó jẹ́ àṣírí ńlá kan tó jẹ́ wípé bí ẹni tó bá ń ṣayẹyẹ lójú oorun yẹn tí kò bá ṣọmọ ọlọ́run tó màdúrà gbà tó bá dojú ayé láìpẹ́ láì jìnà ó lè máa rí nǹkan tá máa gbowó lọ́wọ́ ẹ̀ bí àgbàná tá máa náwó sí ó lè ṣàárẹ̀ ó lè ṣe kan tí ò yẹ kó náwó sí. ìkejì ayẹyẹ ṣíṣe ní ojú oorun nígbà mìíràn ẹni yẹn ẹlẹ́dàá rẹ̀ tí a pè ní ẹlẹ́dàá wa torí nígbà míì àwa ò kúkú mọ nǹkan kan ẹlẹ́dàá wa ló gbọ́n torí ènìyàn gọ̀ púpọ̀ ó ní ìdí kó ṣe nǹkan tí a pè ní sàrà tàbí kó ṣe nǹkan bí tó bá yẹ pé ẹni tó fẹ́ ṣọjọ́ ìbí rẹ̀ ni lójú ayé kó ṣàṣe nǹkan kan tó dàbẹ́ ni pé àwọn ènìyàn wọn ò bá yọ̀ nítorí pé ẹlẹ́dàá rẹ̀ ń béèrè ní ojú oorun yẹn láti jẹ́ kó ṣe sàrà tàbí kó ṣe bóyá birthday tàbí kó ṣe nǹkan kan fún àwọn ọmọ ẹ̀dá àdúníyàn. n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé irú ayẹyẹ bẹ́ẹ̀ bóyá ẹnìkan rí i pé òun ṣe ọjọ́ ìbí òun lójú àlá àbí òun ṣe ayẹyẹ bí ẹ̀kọ́mọ bí ìkómọ bí nǹkan ṣùgbọ́n kó gbìyànjú láti ṣe lójú ayé. tó gbìyànjú láti ṣe sàrà káwọn èèyàn bá jẹun tó lè jẹ́ pé ẹlẹ́dàá rẹ̀ ló ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ẹ̀ láti jẹ́ kó fún àwọn ọmọ ẹ̀dá adúníyàn ní nǹkan. bàbá yìí jẹ́ ń tún béèrè kó lè yí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa yẹn ni wípé téèyàn bá ti lálàá irú àlá bẹ́ẹ̀ lójú oorun pé ó ṣe àríyá tàbí ó ṣe ayẹyẹ lójú oorun kó gbìyànjú láti ṣe nǹkan kan kí àwọn ọmọ aráyé kó fún àwọn aráyé ní nǹkan lójú ayé kí wọ́n bá jẹ nǹkan kan kó tọrẹ kó ṣe nǹkan kan bí sàrà ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ṣe ayẹyẹ yẹn àwọn ọmọ aráyé náà tún lágbára wọ́n lè gbé àgbàná gbabẹ̀ wá fún tó bá wá jí owó tó ná ní ojú àlá yẹn wọ́n lè má jẹ́ kí ó jẹ́ àkójọ fún kó wá máa ná ní ojú ayé dànù wọ́n á wá yí i padà á wá da nǹkan míì ṣùgbọ́n tó bá ṣẹni tó fẹ́ kí àlá yẹn bọ́ sí ipa rere kó múra tó bá ti jí kó wá ọ̀nà lọ́jọ́ náà tàbí láìpẹ́ láì jìnà tó bá fẹ́ ṣe birthday tàbí ó fẹ́ ṣe kó ṣe nǹkan kan tí a ń pè ní sàrà tí a ń pè ní nǹkan kan fún tí ò bá rí ẹ̀dá ènìyàn láti ṣe fún kó lọ bá àwọn tó máa ń tọrẹ kó lọ fún wọn ní nǹkan so ìyẹn wá cover ohun tó ṣe lójú àlá torí ayé máa ń gbé àlá oríṣiríṣi wá bá ènìyàn àlá ọlọ́run ń bẹ àṣírí ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ àṣírí àwọn ayé náà tún wà lójú oorun tó jẹ́ pé wọ́n fẹ́ kàgbàná wá bá ènìyàn kò sógun tó bá ń jà ní ojú oorun ló ti ń wá tí ènìyàn bá máa kọ́lé ojú oorun ló ti máa kọ́ ẹlẹ́dàá wa ló máa ń gba ire wá fún wa mélòó ni gbogbo ara wa mélòó ni a lè ṣe ẹlẹ́dàá ló máa ń pín ló ń gba nǹkan wá nígbà tí ọba Elédùmarè bá ti pín nǹkan fún ẹlẹ́dàá wa odidi ọdún 5 tí ẹlẹ́dàá ẹlòmíín ti kọ́ ilé àwọn tí ó jẹ́ ọ̀tá ọmọ aráyé wọn ò ní gbà fún a kàn máa lálàá pé mo kọ́lé mo ṣílé mo gba kọ́kọ́rọ́ ilé mo ralẹ̀ ṣùgbọ́n kíní yẹn ti wà lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ àwọn oníbodè ènìyàn tí a pè ní àwọn olùdènà ẹ̀dá adúníyàn àwọn ni wọ́n gbà á dání ṣùgbọ́n lọ́jọ́ tí ẹlẹ́dàá yẹn bá ti jagun yẹn tó gbà lọ́wọ́ wọn a wá fún ẹ̀dá yẹn padà a wá fún ẹ̀mọ́ nìkejì ẹ̀ yẹn ìyẹn la wá kọ́ ilé yẹn lójú ayé ohunkóhun tí a bá fẹ́ ṣe ní ayé ojú oorun ló máa ń gbà yóò ti kọ́ ṣẹlẹ̀ lójú oorun bẹ́ẹ̀ ni bí ayé ẹni bá fẹ́ dára òru ni òru la ayé wà òjò ayé le gan ṣùgbọ́n mo ní ẹnìkan tó lágbára ju ayé lọ tó tó rẹ̀ lódùmarè ẹ̀mí mímọ́ tó ń ṣàkóso ayé ó ní nígbà tí mo dálé ayé mo dá oníkálukú sí àyè tiẹ̀ ó ló gbogbo ẹ̀dá ènìyàn ló ní májẹ̀mú lójú oorun ẹlòmíràn ó ní àṣírí ojú oorun tó bá ti rí adẹ̀ṣẹ́ lójú ayé ẹ mọ̀ pé àwọn kan máa ń lálàá tó ń ṣẹ bẹ́ẹ̀ni a ní bí mo ṣe rí yẹn bẹ́ẹ̀ ló dẹ̀ rí ṣùgbọ́n àwọn kan ń bẹ ayé ò kì í bá wọn jà lọ́sàn-án tí wọ́n bá ti sun tiwọn jẹ́jẹ́ ni wọ́n máa ń gbé wàhálà wọn wá
àwọn àmì burúkú àwọn nǹkan tó jẹ́ kéèyàn máa ń débi tó ń lọ òun làwọn àlá àwọn kéèyàn máa rí àṣírí oríṣiríṣi lójú oorun yẹn so tí a bá ṣe ayẹyẹ lójú àlá á múra ó pín sí méjì o kó ṣọ́ra torí pé wọ́n lè kọ́ àgbà lójú àlá kán kó wá sójú ayé kó máa náwó sóhun tí kò yẹ kó náwó sí ṣùgbọ́n tó bá fẹ́ parí ẹ̀ pátápátá kó tọrẹ kó ṣe sàrà ó jẹ́ gẹ́gẹ́ bí ayẹyẹ ojú oorun yẹn á wá da ayọ̀ lójú ayé. ẹ sì ní àwọn àlá míì wà tó jẹ́ pé èèyàn ó ti láwọn lójú oorun tí ò sì ní farahàn lójú ayé. bẹ́ẹ̀ni àwọn àlá kan wà tó jẹ́ wípé méjì ni àwọn kan wà lójú oorun bí wọ́n ṣe lọ ń dùbúlẹ̀ tó lọ sùn ni ayé tẹ̀lé wọn lọ sójú àlá ohun rere tó yẹ kó tẹ ọwọ́ wọn àwọn ayé ti mú un dání so bó bá tilẹ̀ la kò ní jẹ́ kó wá sí ìmúṣẹ àwọn kan wà ẹlẹ́dàá wọn gangan ló gbé àlá wá fún wọn àwọn wọ̀nyẹn dàbí wòlíì ní ojú oorun ni kò sí bí àlá wọn tó bá la bó sí bó èèyàn ṣe lágbára tó kò lè yí padà mọ́ wọn lọ́wọ́ ó lè pẹ́ kó tó ṣe ṣùgbọ́n àpàpà rí bẹ́ẹ̀. yẹn ni pé àwọn tí ẹlẹ́dàá fún wa àwọn tí ẹlẹ́dàá ló gbà láyẹn wá ọwọ́ ayé ò lè ká yẹn àlá tí èèyàn bá lá tí ò bá ti lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ nínú nígbà tí mo lálàá tí mo ra mọ́tò tí àwọn ayé ò dẹ̀ fẹ́ kí n gun mọ́tò lójú ayé ṣe rí i pé ẹlẹ́dàá yẹn ló lè gbà láyẹn wá sójú ayé òun ló fà á ṣùgbọ́n ó lè pẹ́ o torí àwọn kan wà tó bá máa rí nǹkan lójú oorun wọ́n á ti rí i ó lè ṣe díẹ̀ á ṣẹ̀ wá ṣẹ àwọn ayé ló dìlé ẹ̀ dìgbà tó ṣẹ yẹn àwọn kan la tó bá ti rí gbàrà ọjọ́ kejì á dẹ̀ ṣẹ so ó mì pé ọ̀tá pọ̀ ju ara wọn lọ. lákòótán lórí ọ̀rọ̀ àwọn àlá bíi méjì mẹ́ta tẹ́ ṣàlàyé yìí kí ni ọ̀nà àbáyọ fún irú àwọn kan báyìí omi tún wà ó tó yàtọ̀ sáwọn àlá tẹ́ ṣàlàyé yìí ṣùgbọ́n bí èèyàn bá wá lálàá lójú oorun àti èèyàn lálàá tí èèyàn bá wá jí kí ni tó yẹ kéèyàn ṣe lákòókò. téèyàn bá ti jí gbàrà tó bá ti lálàá àìdá ó dáa o kò dáa o kẹ́ni ẹ jí kó forí balẹ̀ fún Ọlọ́run kó kọ́kọ́ dúpẹ́ kó kúnlẹ̀ lórí ẹsẹ̀ kó dúpẹ́ ìkejì kí ẹni yẹn ka Psalm 24 torí tolúwa nílẹ̀ àti ẹ̀kún kó kà á sómi tí ò bá lè fi wẹ̀ kó fi bọ́jú gbogbo ibi ojú oorun yẹn tó bá jí yẹn Ọlọ́run ọba aláwùrà á yí padà tó tó rẹ lójú. ó jẹ́ bí ọ̀nà àbáyọ kan. ọ̀dà onáàlẹ̀ ti gbọ́ yìí o tí bàbá ṣàlàyé ẹ gbìyànjú kẹ́gbẹ́ ìgbésẹ̀ tí ó bá yẹ kí ẹ gbé bàbá ẹ dákọ̀ ilé ẹ̀kọ́ sí. wòlíì Adéyẹmí Ògúnṣakin lórúkọ tèmi o bàbá àṣírí láyé mo kí yín ẹ kú oríire. tọ ẹ lè pe nọ́mbà yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà yí padà 080 33 52 6522. ẹ ṣe bó ti rí nu ẹ gbìyànjú kẹ́ bá pín káàkiri ẹ sì pín sórí ojú òpó WhatsApp káwọn èèyàn tí ò gbọ́ wọn lè gbọ́ ẹ pín sójú òpó WhatsApp àwọn ọ̀rẹ́ yín àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò wa gbogbo mo kí wa lẹ́ẹ̀kan sí wípé àlá burúkú kò ní ṣẹ lórí ayé wa àlá rere ni ó mọ̀ ṣẹ lórí ayé wa ẹ ṣé púpọ̀.